yìí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ ni tí tẹ́ fi ń gbọ́ mi ní gbogbo ìgbà kò ní di ohun tí mo mú wá sí etí ìgbọ́ràn wa lọ́sàn-án yìí òun náà ni Oriki Dada Ogbegun. Dada àwúrí yalẹ̀ yagi oko olówó ẹyọ gbòǹgbò ní ahoro àṣìṣe ò lára òtòṣì òníyè kan. Dada Ogbegun irun màgàlà ẹran gbígbé òní jàǹjà aládélẹ̀yẹ abisujókọ. Dada Ogbegun mọ́ládéyọ obìnrin gbọ̀n orí adé gbọ̀n orí èṣù síwájú. Dada Ogbegun ó yá gbọ̀n orí ọrọ̀ sọ́dọ̀ mi. Dada lọmọ tí wọ́n bí tí irun orí rẹ̀ tó ta kókó nígbà tí ìyá rẹ̀ bí i. tó jẹ́ wípé nígbà tó wà léwe tí wọ́n bá ya irun orí rẹ̀ ó máa ké ni kò ní fẹ́ kí wọ́n ya irun orí òun. Nígbà tó bá wá yá wọ́n wá rí wípé látòdì ọ̀run lọ́bọ̀ òkè ti di rí ẹwà fàdìyẹ. Wọ́n wá rí wípé irun tó ta kókó àtòdì ọ̀run látọ̀dọ̀ Elédùwà ni irun yìí ò ṣeé yà rárá. Dada Ogbegun o ó yá gborí ọrọ̀ sọ́dọ̀ mi. Mo mẹ́nu dúró náà nítorí ìdí èyí gbogbo bí tí ẹ bá ti rí fídíò Culture by Ade Anade ẹ like ẹ comment ẹ follow ẹ share ṣé ẹ rí bẹ́ẹ̀ tí ń gbé iṣẹ́ mi gòkè iṣẹ́ yẹn á lọ viral ó dàbọ̀.